ọjọ́ rẹ̀ kalẹ̀ yes sultan tiwa òun làwọn bàbá wa League of Imams and Alfas sultan tiwa òun ni bàbá lágége gbogbo yẹn yé wọ́n ní àwẹ̀ máa bẹ̀rẹ̀ on the 18th of February òun ló máa jẹ́ 1st of Ramadan on the 17th of February òun la máa rí oṣù àwẹ̀ dẹ̀ máa bẹ̀rẹ̀ ní on the 18th of February wọ́n dẹ̀ ní àwẹ̀ ọdún yìí ó máa pé 30 not 29 àbàbà wa League of Imams and Alfas ni wọ́n sọ bẹ́ẹ̀ àbàbà wa lágége ni wọ́n sọ bẹ́ẹ̀ àdúró sultan kankan yes sultan tiwa òun la bàbá wa yẹn kò wá kí n ṣe nílẹ̀ Yorùbá yìí nìkan ni wọ́n ti mú ọjọ́ kalẹ̀ o ní Qatar àwọn Qatar wọ́n ti mú ọjọ́ àwẹ̀ kalẹ̀ ńbẹ̀ náà the same thing the same ọjọ́ táwọn bàbá wa mú nílẹ̀ Yorùbá yìí làwọn Qatar náà mú o ohun tó fi mọ̀ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá yìí League of Imams and Alfas wọ́n wà lójú ọ̀nà àwọn gangan ní sultan tiwa gangan so ẹ má jẹ́ ká dára wa láàmú sultan tẹ̀lé sultan kọ̀ọ̀kan sultan tiwa làwa ti tẹ̀lé yẹn ó gbọ́ bí ògo on the 18th of February làwọn máa bẹ̀rẹ̀ o 18th of February àbẹ̀ọ́dún jẹ́ máa pé kíni ó máa pé happy Ramadan in advance má dàgbé o ìwọ tó bá ní BP or diabetes tètè kàn sí Ìyá Gàmbàrí o torí BP yẹn tó bá ti ń pẹ́jù lára ó máa rí sọ́ọ̀tì sí stroke ó lè máa fa kú jíjì diabetes ń tiẹ̀ tó bá ti ń pẹ́jù diabetes yẹn ó máa fa ìgbàdá jìnnà tẹ́sí àmàjà àti tí wọ́n fi iná máa gẹ́sẹ̀ yẹn ọmọ ìyá mi àgbówà tó confam tó máa cure BP permanently tó lè máa cure diabetes permanently wallahi ta'ala mo bẹ̀rẹ̀ sí láìláì láwùwà mo jogún pàgbó lé mo ṣe ní lọ́wọ́ ẹlòmíràn ni kò sí cure fún BP ẹlòmíràn ni kò sí cure fún diabetes má dáhùn cure wà fún tó confam ó ní bí àwọn bàbá wa yàtọ̀ ṣe máa ń treat ẹ̀ ó ní bá ṣe ń treat BP ó ní bá ṣe ń treat diabetes kò ní báwọn ìbò dé gbogbo ẹlẹ́mí jogún bá ń lé kódà ìwọ ọkùnrin tó kú ẹ̀ bá kéré tó yẹ lọ ọkùnrin tó wà ní 30 40 go to 50 tó kú ẹ̀ wá kéré tó kú ẹ̀ dàbí oko ọmọdún 5 bí oko ọmọdún 6 ní ìwọ tó ti close sí 50 oko ẹ̀ dàbí oko ọmọdún 6 àwọn obìnrin wọn rí okú ẹ̀ gan wọn sá ìwọ gan fúnra ẹ̀ tó jọkùnrin ojú máa ń tẹ̀ láti yọ okó láwọn ọ̀rẹ́ tó fẹ́ tọ̀ o àgbówà tó confam wallahi azim tí ó jẹ́ kí okó rẹ̀ tóbi dáadáa ní size tó bá fẹ́ tó bá ti tóbi tó rẹ̀ yọ ní size tó bá fẹ́ permanent ni no any side effect kó lè confam kí mo jogún pàgbọ́n lé kò kí ń ṣeré mo ti máa fi ìwé yìí ọ̀yìn wọn náà wò àrí pé ìwé yìí ìwé dídé sí ni ìwé àwọn bàbá yá àtijọ́ ni ó lè rí ìwé ìmọ̀láyé ń sìn àwọn bàbá yá àtijọ́ ni wọ́n lórí ìwé yìí education ni bó ṣe wòye ṣàṣà ní ìran àgbo tó ọdún bẹ́ẹ̀ tó ní bá àwọn ọmọ tó bí 1990 àbárò ìwé ìlàjì tó mo jogún pàgbọ́n lé àdẹ̀ ti ṣe fáwọn ẹ̀ tó níye bẹ́ẹ̀ oní BP ni oní diabetes ni àbí kọ̀mọkùnrin wá kéré jọjọ yẹ̀ lọ ni bí aláti kékeré lókù ẹ̀ ti kéré o bí wọ́n ṣe bímọ ènìyàn o bí ìdákọ̀lẹ̀ ló ṣe tó kú ẹ̀ fi súkì tó fi kéré ni o kò sí Àgàmbàrí kódà ìwọ obìnrin tó bá ní fibroid yẹn pé 5 wallahi tó bá lu àgbo Àgàmbàrí wà bí dànù tí kò dẹ̀ níbù mọ́ nǹkan tí kò bá la pé tètè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 090 21 97 53 21 090 21 97 53 21 tó bá tó ti kẹ́tì mi orí WhatsApp àti kẹ́tì mi.